bẹ́ẹ̀ dẹ́ ti wà online báyìí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo wí pé ògo ni fún Ọlọ́run Olódùmarè. Tìrẹ ni ògo, tìrẹ ni ìyìn, tìrẹ ni ọlá ńlá àti agbára. Ọba tó wà káyé ó tó wà, àfi gbogbo ògo fún ọ. Bákan náà, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé ẹ̀yin tí ẹ rí wa gbọ́ ní àkókò yìí. Bí Ọlọ́run ṣe ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ṣe wà láàyè, ẹ ó rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà. A kí yín káàbọ̀ sí orí prógráàmù yìí, Baba Authority TV. Èyí ni yóò máa wáyé ní gbogbo ìgbà ní gbogbo agogo mẹ́rin ọjọ́ Monday, aago mẹ́rin ọjọ́ Monday, aago mẹ́rin ọjọ́ Thursday àti àwọn ọjọ́ mìíràn ẹ ó máa gbọ́. Ohun tí mo kọ́kọ́ fẹ́ fi wọlé, a ò ní ṣàìyìn Ọlọ́run. Ó tọ́ láti gbé Ọlọ́run ga.